nihaya wala lahu haddun wala nihaya. Wala nihaya kò wá níjọ́ tí ó tún tán àmọ́ gbogbo ntọ́lọ́run dá pátá la nípìlẹ̀ yóò sì dópin. Bàbá wa Maulana Sheikh Abdul Qadir Khalifatu ẹlẹ́kẹta òpin dé níjọ́ Jímọ̀. Bókun bá wá dé báyìí gbogbo àwa tá a wá kù ìṣẹ̀rí àgbé bẹ́ẹ̀ a ṣe tázíà ni torí ẹ̀gbin ọwọ́ ọmọ ẹ̀mí ẹni kan ṣe ọmọ gbóná àwa dìde àwa kíwa babalá dúpẹ́ o. Subhana man laysat lahu bidaya wala lahu haddun wala nihaya. Ẹ wá wo èsè tí gbogbo ẹ̀ wá pọ̀ báyìí ṣẹlẹ̀ wà yìí nìkan ní bẹ́ẹ̀nù ìlú ni. Allahu akbar. Ọkàn mi ń lọ bí kí n sọ wáàsí yìí ní bàbá kọ̀ wọn òkú. Aba Sheikhul Kamal an yamuta. Karamakullah. Aba Sheikhul Kamal bi an yamuta. Kalamun Aba Sheikhul Kamal an yamuta. Kalamun mujmalun lil akilina. Aba Sheikhul Kamal bi an yamuta. Mo wà lórí ìrìn ló dé sí mi bẹ́ẹ̀. Kalamun mujmalun lil akilina. Ikú ọ̀tọ̀ kálukú mọ́ sí bàbá kọ̀ wọn òkú mọ́jọ́ tako làákàyè rẹ̀ pé mo wí bẹ́ẹ̀. Kalamun mujmalun lil akilina. Ọ̀rọ̀ ọmọ ní ọ̀rọ̀ dídí ọ̀rọ̀ ní ìkọ̀wásẹ́ni tí ó rí tú àfún làákàyè. Allah. Kalamun mujmalun lil akilina. Kalamu ẹ dákun ẹ bá ń pẹnu dà. Kalamun mujmalun lil akilina. Kalamun mujmalun lil akilina. Ń bọ̀ ọlọ́run wá ní kúlù nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí ní ọ̀tọ̀ kú ayára wá ní bàbá kọ̀ wọn òkú. Allahu akbar. Ọ̀rọ̀ yẹn ti khalafa Kalamun mujmalun lil akilina. Ó gbọ́yé ni. Tó bá gbọ́yé dúó jẹ́ sọ Genesis rẹ̀ fún ọ kó fi gbọ́yé. Dari sínú Al-Qur'anu pé Bismillahir Rahmanir Rahim. La tahsabanna alladhina qutilu fi Lillahi amwata. Ke. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. Al-Qur'anu ló wí Ọlọ́run ló wí. ولا تحسبن الذين قتلوا Má ríro látàsàbánà má ríro. Alladhina qutilu fi sabilillahi amwata. Gbẹ̀jù sílẹ̀. La tahsabanna. Pé alladhina qutilu fi sabilillahi àwọn tí ẹ̀mí wọn bọ́ ń tìtorí ìtọ́lọ́hún lójú ọ̀nà Ọlọ́hun. Láta amwatan. Má rò pé kú ni wọ́n o. Bal ahya'un 'inda rabbihim yurzaquna. Ahya'un alààyè ni wọ́n 'inda rabbihim lọ́dọ̀ Ọlọ́run ọba wọn yurzaqun tá ń kẹ́ wọn tá ń gẹ̀ wọ́n. Allahu akbar. Tá ń fún wọn níjẹ ìmu ìná ìlò wọn. Farihina bima atahumullahu min fadlihi. Ọlọ́run tó wá ní farihi Ọlọ́run èlò farihu ayọ̀ kì í sábà lo ayọ̀ ọpẹ́ ní máa lò gbogbo bí Ọlọ́run ti lo ayọ̀ lọ fura sí ó lo ayọ̀ fáwọn tí ò sí mọ́ tí wọ́n ṣe dáadáa ó lo ayọ̀ fẹ́ni ó ké Kùránì já kul bi fadlillahi wa birra fabi zalika falyafrahu huwa khayrun mimma yajma'un. àṣemọ̀darí Mẹ́kà yín ṣàjọyọ̀ ó sì lò. wala tafraha. àyọ̀. Inna Allaha la yuhibbul farihin. Ọ̀dọ̀ Ọlọ́run gbẹgbẹ́ látàfúráhù má yọ̀ láì fi yọ̀ ń bí àyíyọ̀ ń bí àyíyọ̀ ń bí. Kọ́dà bó o rédé àyíyọ̀. Àbá ayọ̀ nínú ilé. Alhamdulillah. Farihina bima atahumullahu min fadlihi. Ọlọ́run ló sìnkì fún àwọn tí ó kú bẹ́ẹ̀ pé wọ́n máa síjú ẹ̀yìn wọn inú wọn ó sì máa dùn. Orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀? Orí bẹ́ẹ̀.
ẹ wá gbòdè ṣe tí wọ́n fi wá ní bàbá kọ̀ wọn ò kú gbogbo ẹni yòówù tó wá kírun síyà yín níjọ́ tá ń kírun ìyìn tí ń bẹ lẹ́mìí kálukú ni pé à ń lọ kírun sára ẹjẹ́ àgbàlá. bẹ́ẹ̀ni. karamakula wa sheikhul kamalu bi an yamuta. ọwọ́ a máa rí wọn kí máa bọ̀ wá Ansar Islam máa bọ̀ wá Ansar Islam níjọ́ Jímọ̀ ń lọ wá sí ìta ni. aláyé àgbà. aba sheikhul kamalu bi an yamuta. bọ́ ẹlòmíì pé ní mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí wàláì ní inú lẹ́yìn ìgbà tá a parí àwẹ̀ yìí a lọ bí wá sí síta Shawwal bàbá wa Alhaji àgbà tí wọ́n gbèsè yìí náà wọ́n kó wa lọ lọ́dọ̀ bàbá ńlá ọ̀dọ̀. bẹ́ẹ̀ni. lálẹ́ òun tá a wá wọnú agbo arábìnrin kan wá jókòó báyìí ọmọ ó sì gbọ́ ọmọ lọ́wọ́ bàbá wa ń kọjá èmi mo sì tẹ̀lé wọn yín wọ́n ń fọwọ́ ra aṣọ wọn yín sì fi ń ra mọ̀ òun lérí. wallahi hakika. aba sheikhul kamalu bi an yamuta. aṣọ nífa ó sì gbà sọ wọn báwọn yín sì ń fọwọ́ ra yín fi ń ra mọ̀ lérí kí ni ń bẹ lérò ẹ̀. albarka. aṣọ Alhaji àgbà. aba sheikhul kamalu bi an yamuta. ẹni abarodo. mọ̀jì wọn ó dìde ṣàfihàn. kalamu mujmalun lil akilina. kalamu mujmalun lil akilina. à ń lọ wá sí Alhaji àgbà àbí bọ́ ọba dé Adéwọlé à ń lọ wá sí à ń lọ mọ́sálásí Alhaji àgbà. Mọ̀nsọ́ Táíwò à ń lọ. Alhaji àgbà. Mọ̀nsọ́ ní Sọ̀káìf à ń lọ. Alhaji àgbà. Aba sheikhul kamalu bi an yamuta. Bàbá Professor kéèké ni. Bàbá Alhaji àgbà bàbá wa àlífà kọ́kọ́ wọn kó wa rìnrìn àjò kan kọ́ńtírì 4 la lọ. Àfààní. Àwa dé Ghana. Ilé táwọn nìkan ń gbé ó tó family house èèyàn 5 bò mí. Bàbá ti rí nù. Agbábẹ̀ lọ àlòjọ́ méjì àtún wá lọ àtún darí síbẹ̀ mo ní ilé Alhaji àgbà tún ni. Allah aba sheikhul kamalu bi an yamuta. Bàbá dókè dí òtí mi lọ́dún bá wà lókè ayé lè súnmọ́ wọn. Kalamu. Táwa làwọn olókèrè. Alhaji àgbà kalamu mujmalun lil akilina. Ìwọ àtẹ̀mí náà tó dòde kan tí wọ́n ní ọmọ àbò ẹ̀ máa wọlé ta ni wọ́n wò máa dá. Kalamu. Àṣẹ sheikhul kamalu bi an yamuta. Ṣé mo justify rẹ̀ àbí? Kalamu mujmalun lil akilina. Engineer Kọ́lá Alhaji àgbà táwọn nìkan ní engineer Ilorin ni. Fakharul adabi. Tálùbáríkà ń bẹ tó bẹ́ẹ̀. Bọ́ọ̀bà lọ Cairo tó gbádùn ara rẹ̀ nísìnyí tó ṣayé lọ́hùn àfi kó o dé mọ̀wé. Ọ̀dọ̀ Fakharu. Fakharu wọn wá ní kankan àwọn dìídì kọ́lé kalẹ̀ tálàjì àgbà ń dé sí. Mọ̀nsọ́ lọ́fà. Allah aba sheikhul kamalu bi an yamuta. Àfà Abdulrasheed ìfẹ́ pẹ́ńbẹ̀ torí ayédáyé kílẹ̀ rí. Tí n bá ní aba sheikhul kamalu bi an yamuta ìtumọ̀ rẹ̀. Àmọ́ kàlámù mujmalun lil akilina. Tafakkuduhu khayalun aw sarabun. Nígbà tá a rí wọn mọ́ àmọ́ pa lè mọ́ sáyé mọ́ báyìí àmọ́ kullu hayyin sayam. Ta'athuruhu narahu madasinina. Ta'athuruhu narahu madasinina báyé bá ń jáyé láàfin máa rórí pa bàbá. Nara khulafa'ahu shaklan shabiha. تخلقه تجلى في البنينا. نرى كيلو خلفاءه. نرى خلفاءه شكلا شبيها. ترى خلفاءه شكلا شبيها máa wo gbogbo àwọn èso ara tó jáde lára Alhaji àgbà náà mọ̀ tún ni. Allah takhalluquhu. Ngbà wọn bá ti sọ̀kalẹ̀ sáyé wọn kí ni wọ́n sọ̀kalẹ̀. Takhalluquhu tajalla fil banina. Takhalluquhu tajalla fil banina. Àtajàlíyà èèyàn sún fílẹ̀ mọ́ lò. Ó ṣe tajàlíyà. Ó sì nítumọ̀ tó yàtọ̀ lọ́dọ̀ tí. Àmọ́ wọlé bẹ́ẹ̀ ẹni tí ó bá gbà fílẹ̀. Safiyullahi awwaluhu karimun. Ọwọ́ àtàjà
là sára gbogbo àwọn ọmọ àtọmọ ọmọ. Allahu akbar. Safiyullahi awwaluhum karimo. Èmi ò wá ṣe wáàsí bí gbogbo àwọn àfáà wa tán ti ṣe wáàsí a fẹ́ dúpẹ́ fún wọn ni. Sheikh Abdulrazak Ajikobi ló pilẹ̀. Hafidhahullahu wa ra'ahu. Ẹ ṣé o Sheikh Abdulrazak. Ó di ijọ́ kejì bàbá wa Al-Mudiru wa. Hafidhahullahu wa ra'ahu. Àgbà àfáà wa àgbà. Sheikh Ar-Rais Yusuf. Wọ́n ṣe Mahami Yeruda. Safiyullahi àfáà Sheikh Buhari ṣe karimo. Mọ̀lánà Sheikh Ainu Ridọ. Rakikul jambi ra'asul muhsinin. Àwọn Lárúbáwá wa ó tó wá dọ́dọ̀ níwòye àná làmú mi àlùbáríkà lọ́dọ̀ bàbá Ìmámù Ọ̀fà. Allahu akbar. Bàbá wa Professor Budosa, Professor Aliage. Safiyullahi awwaluhum karimo. Àfáà wọn oníkun kéwú wọ́n ṣe láàárọ̀ yìí. Bàbá wa Mufti gbogbo Ìlọrin, Mufti Diya. Allah. Bàbá ni dúpẹ́ fún yín. Safiyullahi awwaluhum karimo. Mo ní bàbá takalukuhu tajalla fil Filbanina. Ìṣesí wọn àwọn ìwà wọn àwọn ojú wọn àwọn ṣakilan ẹ máa rí bàbá lára wọn. Allahu akbar. Safiyullahi awwaluhum karimo. Àìsójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á máa kà á èjì ọmọ ni ẹ má jẹ́ bàbá ọmọ pé ń wà wọn. Safiyullahi awwaluhum karimo. Alákọ̀ọ́kọ́ nù Safiyullahi awwaluhu karim. Allahu akbar. Rakikul jambi. Rakikul jambi. Ra'asul muhsinina. Bàbá wa Alhaji Alifa alákọ̀ọ́kọ́. Allahu akbar. Alhaji àgbà ẹlẹ́ẹ̀kejì. Tó bẹ́ẹ̀ o. Kọ́ wà nú àkọọ́lẹ̀ la fi pè wọ́n lóko o. Hafidhahullahu wa ra'ahu. Bàbá wa Khalifa alákọ̀ọ́kọ́ Sheikh Safiyullah. Wa Ahmaduna al-Musaqqafu laysa yahfu. Rakikul jambi ẹgbẹ́ wọn rọ̀. Ra'asul muhsinina. Ra'asul muhsinin. Wa Ahmaduna al-Musaqqafu laysa yahfu. Wa Ahmaduna al-Musaqqafu laysa yahfu. Bàbá wa Sheikh Ahmad Ọláyíwọlá Àlàdí àgbà àwọn sì kejì. Yagharu ala nawafati muslimina. Bọ́rọ̀ bá dé wà ní Murshid fún mi ní fact and figure. Allah. Wà ní Murshid mo gbọ́ fún mi ní fact and figure. Allahu akbar. Ahmaduna al-Musaqqafu laysa yahfu. Iṣẹ́ ẹrú Ọlọ́run kan ha bàbá SSG ẹ̀ mọ̀ lálùbáríkà sí. Àmín àmín. Ẹ ṣe ṣe rántí àṣùbà àtàwọn ajíbá yín. Mo kanlẹ̀kùn bá àfáàwà KSK wọ́n dáhùn lásùbà ni afàtẹ̀sùbà àdéjẹ́ aró ẹni pé a nà pé kó ló dé Murshid níwòyí mo ló dé sà kí wá ní báyìí à ń lọ́dọ̀ àwọn SSG wọ́n sì wọlé mọ́ ẹ̀sọ́ fàlàjà pé wọ́n ti gbé mi jáde lérí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ. Wa Ahmaduna al-Musaqqafu laysa yahfu. Bàbá wa yìí sì ní ó ti ṣe kó wọ́n ní consider it done. Ahmaduna al-Musaqqafu laysa yahfu. Ó ń tọ̀ wọ́n ní sí ti di associate professor. Yagharu ala nawafati muslimina. Ilé yìí ọmọ sóore fún ọ bó wù ọmọ mọ́. Ń bọ̀ wá bẹ́ẹ̀ torí mo ní mẹ́sẹ̀jì nírọ̀lẹ́ yìí fún Bàdàbíyà. Yagharu ala nawafati muslimina wa Abdullahi. Bàbá wa Sheikh Ahmad Ọláyíwọlá Àlàdí àgbà fact and figure. Gbogbo obì ni wọ́n lè tẹ̀lé yẹn dé tí ó fi soríire. Ọ̀kan ní Sheikh Àrọ̀bá ní wí. Ẹrú Ọlọ́run kan wọ́n sọ pé òun lọ kárin ẹni tí wọ́n pọ́n léyìn tí ń fẹ́ yín rẹ̀ san wá lónìí bàbá yìí ló fún un sẹ́. Akramakumullah. Ahmaduna al-Musaqqafu laysa yahfu. Kí yòókù ọgbọ́n. Yagharu ala nawafati muslimina. Wa Abdullahi sultanun khatibun jari'ul qalbi nutqan mustabina. Bàbá wa àgbà Sultanul Mufassirin. Khatib bàbá wa Sultanul Mufassirin jari'ul qalbi nutqan mustabina. Àwọn azimu nù láyé. Allahu akbar. Ulul azmi minar rusul.
جريء القلب جريء القلب نطق مستبينا نطق مستبين. الله كذا الجندي مرتبة رشيد àwọn tó ti lọ là ń kírun fa. له الاتقان عينا كان فينا kàdálí jòǹdéyù bàbá wa general. مرتبة General. رشيد ẹ رشيد àfa wa Sheikh Abdul Rashid. له الاتقان عينا كان فينا ọ̀rọ̀ ẹ̀rín ló ṣẹlẹ̀ láàrin yìí tí mo fẹ́ rẹ̀ ní sí. أكرمكم a الله lọ lọ́ǹtì fíìmù bàbá Àlàjí àgbà Sheikh Muhammad Kamaluddin fíìmù táwa youth wing ṣe a lọ lọ́ǹtì ẹ̀ ní indoor sport hall ní stadium gbogbo bí àwọn èèyàn ti wá tòsí wọn wá ní gómìnà ń bọ̀ Lawal nígbà náà wọ́n wá ń lé gbogbo kálukú dìde ẹni táwọn ọlọ́pàá ń jù tí wọ́n ń jù báyìí àwọn nìkan sì jòkó báyìí ẹnìkan pé tálẹ̀ ní tí wọ́n fọwọ́ kàn mú ní asúnmọ́ àwọn ògbó rí. أكرمك الله كذا الجندي مرتبة رشيد La ilaha illallah. له الاتقان عينا كان فينا mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo wọn mo bá ṣe. الحمد لله lánàá وعبد القادر ملحوم فرد sẹ́rí bóun rẹ̀ lọlẹ̀ خلافته حوت مجدا مبينا wà Abdul Qadiri المرحوم فرد alimari umu faridun. وعبد القادر المرحوم فرد خلافته حوت مجدا مبينا bàbá wa Sheikh Abdul Qadir tí wọ́n gbéṣẹ̀ فرد ọ̀rọ̀ pọ̀ lérí faridun. خلافته Khilafatuhu حوت hawati majidan mubina khilafa àwọn ó kó gbogbo oore tó pọ̀ ló kó jọ. wọn náà máa ma Mama, Ọlọ́run fún wa ní yunifásitì lójú ayé wọn. àkókò wọn. kárin ọ̀pọ̀lọpọ̀ ló ríṣẹ́ ni wọ́n ń wà lókè. كرمكم له الإقدام والقلب الشفوك làwọn ìkìdámù wal qalbu shafuku أحب سلامة الجو يقينا wọ́n yẹ bẹ̀rù àti sọ̀rọ̀ kọ́dà bí ó dùn mẹ́ni tí wọ́n fẹ́ sọ fún. ها wọ́n lè pe ọ̀rọ̀ tí n sì ń sọ yìí kò mọ̀ kí ò ní dùn mẹ́lòmí Ayara ni ò ní dùn mọ́. àmọ́ yín wí the truth is truth mọ̀jà fọwọ́ pò ó. الله له الإيمان táwọn bá ń pẹ́ ẹ sì já sọ báyìí wọ́n ní mọ̀jà fọwọ́ pò ó kó lè mọ ibi tó kù sí. له الإيمان بالأقدار عزما láwọn ilé ìmánu bílẹ̀ àkìdárẹ̀ azimansa rí ikú yìí wọ́n ń pèpè rẹ̀ pé anytime ló lè dé. بما فعل الخليفة قدر دينا mo ti wí several times Ọlọ́run la gbà fún làwọn àfáà wa gbà fún léyìí ní èéjẹ́ akárí bọnú bí nǹkan bá dé torí bí ẹni tí nǹkan méjì ń bá ń ṣe tí ó bá ṣọ́ra ayọ̀sẹ̀ lọ́hùn ẹni tí ń bá ń rí dùnnú tí ó bá ṣọ́ra tí ò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayọ̀sẹ̀ lọ́hùn ẹlòmíì ò pé èmi níyọ ṣé mo wọlé ọkọ sí nítorí pọ́mọ rẹ̀ wá ń sorí ire ní wá ń ṣe fìlàfìlà ó sì ń ṣe tí ẹni bóyá bọ́n bá ń rí dùnnú ṣe pẹ̀lẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni máa rí náà bínú èèyàn bá ń wá ń bàjẹ́ má mú Ọlọ́run bí ẹni pé kò sóore kan rí. لا إله إلا الله lẹ́ẹ̀ṣẹ̀ lè rí kọ́rọ̀ ó dé yàyín lè àfa wa kẹwàá rí tí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti gbà pé inna lillahi. الله أكبر وإنا إليه راجعون له الإيمان بالأقدار عزما píkì wà sí bẹ̀rù innal kalama limubtali inama ibu dàílì káwùlà látàfùzà àyàmọ̀ yúbùtàlá innal kalama limubtali inama ibu bọ́lọ̀ bá ń dán ọwọ́ tí ń fi nira kàn àdáwò ní kálùsì wọn. kò wọ́n ń tẹ̀léra wọn bí wọ́n bá ní mítìnì àwọn àfa àwa táàrí wọn kú méjì nù. لا إله إلا الله بما فعل الخليفة قدر دينا بما فعل الخليفة قدر دينا bima fa'ala al-khalifatu qadra dina gbogbo ohun tó fún bàbá àná ṣe àmọ̀ yọ́nú sí o táwọn ṣe ń bí nawọ́ rẹ̀ náwó sí ò sí
ẹni Allahumma inna radina an Sheikh Abdul Qadir bun Muhammad Kamaluddin bun Habibillah bun Musa Al-Adaby fardu anhu bima fa'ala al-khalifatu qad hadina بما فعل الخليفة قد ردينا. Bàbá ẹ má bínú bẹ́ẹ̀ ọba fún fèrè rẹ̀ fúnra rẹ̀ wọ́n fọ́n fọkúfọn. Àwa wà níwájú bàbá wa lónìí àfà wa tó kéré nu contemporary wa yìí àtàwọn tó jù wá lọ tí ó pé wọn ṣàfà wọn. Wa Professor Jimba afa wa laya Sheikh Akolu Lejibo Baba Sheikh Ibrahim wọ́n ti rántí báyìí Akolu Lejibo àwọn èèyàn mọ̀ ti wá nu léyìí alhamdulillah. Abdul Gani Rasulullah wọ́n pọ̀ bẹ́ẹ̀. Karamakumullah khalifatuna lihali ajallu maqamuhu lahu fi qulubi talibina makano. Nígbà tí jáde bóyá mo rí àfà Saheed pẹ́ méjì àfà Saheed tó wọlé àfà Saheed Ṣakí ó tún kù Abdulrasheed gbogbo àwọn gbé ẹgbẹ́ ilé Abímbọ́lá ń bẹ̀rù ni wọ́n gbé bàbá nídánwò mi àwa kàwé ń bẹ̀ lálẹ́ àwọn náà lè wálé wa. Abdulrasheed ti kú Ọlọ́run bá kẹ́ Abdulrasheed. Khalifatuna lihali ajallu maqamuhu lahu fi qulubi talibina makano. Ìmọ̀ wọn dáadáa kì í sọmọ kí ó wà lájẹ́ àgbà ní ọmọ wọn. Tẹ bá wá rí ẹ̀yin tẹ ìgbálẹ̀ kéwú wa kọjá tẹ mọ̀ wọ́n bí wọ́n ṣe ń yà yín lọ́fà. Bó wọ́n ṣe bẹ́ẹ̀ nìkan bá ti wà níwájú báyìí àwọn yòókù ọmọ ṣe báyìí. Ó ti ní bàbá wa ń jẹ́ àrùn ìlàkùn ó jòkó lẹ́gbẹ̀ẹ́ bàbá. Nígbà wọ́n dé wọ́n ní wọ́n ó jòkó. Èéṣe wọ́ tó ń ṣe gánagánagánagánagánà má tàbí ògì àgbàlagbà mọ́lẹ̀ ẹ̀kọ́ mọ́ bá tètè kú. ilaha illallah khalifatuna al-hali ajallu maqamuhu ọ̀hání lahu fi qulubi talibina makano. Ajallu maqamuhu gbogbo wa yìí mo fi ń bẹ̀ mo wí pé wọ́n kọ́ wọn kéwù ọ̀ya. Karamakumullah lahu iffatun zanatuhu izzatu nafsihi. Lahu iffatun wọ́n ṣe tàwọn fòfin báyìí. Zanatuhu izzatu nafsihi. O lè pọ̀ mọ́wọ́ bọ̀ kọ́ wá fi kí ló mú bá kọ́kọ́ mọ́wọ́ ẹ̀ lọ́wọ́ náà njó láti rí ẹ. Lahu iffatun. Yes. Zanatuhu izzatu nafsihi. Wọ́n ní ń padà àmọ́ bàbá ẹ dákun a ní tírasíra tọ́pọ̀ kò lásàtù núrì yẹ kí ni wà. Allahu akbar. Wọ́n ní má pẹ́ ń bẹ̀ mo fẹ́ lo 30 minutes ẹ yọ̀dá kí n lo 5. Qarihatuhu jallat wa azza amanan ala yadihi ajral ilahu sa'adata. Sori yìí ń wí báyìí tí n bá ti wá wí tán gbogbo tó bá wọ ni ọmọ wí àìfèsì. Tí n bá ti wí gbogbo tó bá wọ ni ọmọ wí. Àwa ò kí ń fèsì. Bàbá sì ti sọ fún mi nísìnyí wọ́n lẹ́nìkan kan àbí bàbá sọ fún mi nísìnyí pé ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Tí wọ́n wí rè o. Tí bàbá wí lá nísìnyí mo kúlẹ̀ tí wọ́n wí ni wọ́n ní ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹnì kò sì sọ fẹ́nìkan kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Tí wọ́n wí nù.
له عفة زانته عزة نفسه. ẹ wá gbọ́ mo fẹ́ sọ̀rọ̀ kan tó le àmọ́ nǹkan ṣe ara mi ká má sì gbọ́. خليفتنا الحالي أجل مقامه. kẹsẹ̀ pé ń bu yẹn no. له في قلوب الطالبين مكانه. torí tí ń gbọ́ mo ti gbọ́ pé ẹ̀mọ́jà àwọn afáàyà rọ gbọ́ oníṣìí ó pé yóò ṣe sùúrù yìí o wọ́n ti kùn létí mi mo ti gbọ́ àmọ́ ní tí mo dì mú náà ni pé bọ́lọ́hún bá ti ṣe nǹkan gbẹ́dó ọgbẹ́ odó tán sóòní kí gbẹ́nugbẹ́nu ọmọ gbẹ́nu ni. oríire ni kọ́lọ̀wọ́n kádàrá fún wa bábí làábì bá padà kírun sáwà ámútàbátì àdánù òkú ẹnu àlùkùrá kò ní. kò sí parẹ́ bàbá. خليفتنا الحالي أجل مقامه. له في قلوب الطالبين مكانه. له في قلوب الطالبين مكانه. so torí ìdí èyí tí bàbá anakunla bẹ́ẹ̀ lè rán mi àbí bẹ́ẹ̀ kọ́ sà. torí náà bàbá wa yìí àáfàá wa tí wọ́n kó wálé lọ́wọ́ ni wọ́n wà ń jòkó yìí. kẹrẹmọkùnlá aláyàdìhí àjẹrálì ìlàhù sàádàtà lítúlábì ẹ̀yìnbí ìnáhù làmùánà. bàrà tèmi ti wọlé kéwú ni mo ti wánú àwọn tí ń ṣe tàmsílíà àwọn náà ní bàbá ẹ bá wa wọ́dà rí jáde. mo sì ti sọ fún rẹ́gísírà. كرمكم الله على يده أجر الإله سعادة لطلاب علمي إنه لمعان عظيم لديه العلم غايته التقى عظيم لديه العلم غايته التقى. ibi bàbá fi wọ́n sí wọn kú ọmọ ẹ̀ tí bàbá fi papòdà. غايته التقى. àwọn ẹgbẹ́ wọn sì ti káàkiri tí wọ́n ti ń mẹ́kì owó káàkiri wọn ò wá kò ní mahad. غايته التقى. ó ti di ọ́bìdé ó ti di àwíyé àwọn débi pé nísìnyí ó tún wá ń bá wọnú ọgbà tí ń bá rí tí wọ́n tún kọ́ àwọn ọmọ wẹ̀rẹ̀ jọ mú ní. Assalamu alaikum. Discipline ẹ̀dá náà wà ń jòkó yẹn. عظيم لديه العلم غايته التقى. Sorry, no nonsense tí alìrìdáwí wọn lé ìwọ ni tó ń bá ń lọ tọ́jú ara rẹ ní lọ́wọ́ déédéé ń tọ́ bá lọ náà ní kò sí. wọ́n wá lè béèrè lọ́wọ́ rẹ̀ pé kámìláwù fìlà àrídì wà fi sàmà ẹ wò béèrè wọn kámìláwù fìlà àrídì wà fi sàmà. tó béèrè rẹ bá ṣe wá pé ló ṣe dáhùn kan sọ mọ pé ìbéèrè ìdáhùn kan ní wọn retí lọ́dọ̀ rẹ̀ ọwọ́ lè gbà béèrè mẹ́ta lé. ẹ tún fún wa sa. anakun ẹtọ àmìmú. àzímọ̀ làdéhìí ilmu ghayatuhu tuqa. bàbá tá a nílò ní kàlájà àgbà tá a nílò ní. yusarrihu laysa fihi qitirana. hafidun huquqan nasi. wọ́n wá máa fún kálukú ní ìwọ rẹ̀ ẹ wo pélé ìbáwá wọn ni ẹ lọ kí wọn pé wọ́n kú àtàárọ̀ wọ́n ti rán yín lónìí wọ́n ti rán my lord grand card àìmọ́ yìí wọ́n rí mi náà mẹ́tò wọ́n ti pẹ́ ń jòkó púpọ̀ ojú wọn kún wa ẹ lọ kí wọn pé wọ́n kú kalẹ̀ wàláhì báwọn bàbá ṣe ṣe. Allahu Akbar. bàbá tí gbàlejò débi tí wọ́n mọ̀ fọwọ́ kan staircase pé sorry sir. hafidun huquqan nasi azza wafa'uhu. láti ẹ dákun ẹ má bínú sá. hafidun. staircase táwọn àlejò ọ̀tẹ̀ wọ́n tún wá fọwọ́ kàn ó lọ dọ̀tí bàtà náà wọ́n fi.
حفيظ حقوق الناس عز وفاؤه لأحد وميثاق وليس يهان. bẹ́ẹ̀ ṣe wá rí òun bẹ́ẹ̀ náà ni wọ́n lámójúkò bẹ́ẹ̀ náà lámójúkò bẹ́ẹ̀ náà wọ́n lámójúkò. حقوق الناس عز وفاؤه قنوع máa ṣe ẹ ti jẹ بما أعطاه ربي وخالقي. kọ̀nù ayọ̀ ọkàn níbi ọ̀rọ̀ ayọ̀ ọkàn níbi kéèyàn sẹ̀yàn kọ̀nù láyọ̀ ọkàn. bàbá wa sẹ́ríkì mọ́ ìlàmẹ́ lọ sọ̀rọ̀ yìí fún حفظه الله ورعاه. wọn làwọn ń bá bàbá travel bàbá ni wọ́n wá pé àwọn wọn lè kó wọ́n ní bàbá wa ló mọ́ta wà ńbẹ̀ wọ́n ní káwọn wá tó kún un ní wọ́n ní wọ́n sẹ̀ ra mọ́tò kan gbà náà wọ́n dákọ̀ rẹ̀ wọ́n ní mọ́tò méjì wọ́n rà ń gbà ni bàbá wa ní òde ibi tá a fẹ́ máa lọ yìí wọ́n kọlu mọ́tò wa lójú ọ̀nà bọ́yìí wọn náà kú kàrámù bàbá sẹ́ríkì mọ́ ìlàmẹ́ mo sọ fún wọn mo ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi yìí ń sọ wọ́n ní sọ wọ́n kọlu mọ́tò wa lójú ọ̀nà tí wọ́n bá ti wá kọlu mi ò ní sẹ̀rọ̀ ájà fáwọn láì wọ ni ẹjọ́ máa sọ. ká tó kún un lé àwọn àwọn òpin wọ́n kọlu mọ́tò Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ wọn ò kọlu àwọn débàdàn táwọn mọ́tò ẹnìkan bá kọlu mọ́tò. La ilaha illallah. Bàbá kọlu mọ́tò. Bàbá sì dákẹ́ wọ́n láwọn alájà fún alábá jáde àwọn náà ti jáde bàbá sì mú tẹ̀sùbá àwọn sì ń rìn wọ́n láwọn alájà ló mọ́ta wá ń bá fà wọ́n ní Yakubu wá ìgbọ̀lọ̀ kò wọ́n ló kọ́ lọ́wọ́ sọ fáfá ńlá pé èé ṣe ó ti tó. حفيظ حقوق الناس عز وفاؤه لأحد وميثاق وليس يهان. wọ́n làwọn wá lọ pé àwọn àfáà wa ló mọ́ta pé àwọn bàbá ní ẹmọ bòtò ọgbọ́ngbà tí wọ́n ní èmi ni kànú wọ́n wájú mi wọ́n ní wọ́n ọ̀sẹ̀ wọn àfáà yìí wọ́n ní wọ́n wá ń fà á lọ àwọn ọ̀dáwọn ni pé tún lọ tún pé mi ní ọmọ bọ̀ wọ́n á jọ pé ànàkùnlá nígbà wá wọ mọ́tò tó yẹ wọlé ọ̀yá mo sì ní ọmọ bọ̀ ó sì dá ànàkùnlá ẹni ó lè yàn ọmọ lọ ó tún wọ́n mọ̀ bọ̀ Ọlọ́run máa dá sí wọn ní gbogbo ìgbà. radiyallahu anhu. má dúró lérí pé ọ̀sẹ̀ mi tó fẹ́ rí jì mọ́. àwọn igi ẹran tọ́ka bá fẹnu sọ àfikọ́ lọlẹ̀ èéṣe ó lè ba tiẹ̀ jẹ́ àmọ́ yóò dínkù lára tiẹ̀ náà. bẹ́ẹ̀ ni àwọn kan rí bẹ́ẹ̀ èèyàn ò lè sẹ̀ wọ́n kọ́ lọ àmọ́ dìwọ́dì mọ́ ìtọ́ka àwọn bá fi ń gbóná àwọn tó mọ ọ̀rọ̀ tí wọ́n mọra wọn irú àwọn bàbá ni wọ́n fi bínú okúkú sẹ̀ wọ́n tẹ́lẹ̀ ò ní lọ. kọ̀ wá dì í sọ́kàn ẹni ọ̀sẹ̀ ń lè tiẹ̀ lè máa bàjẹ́ àmọ́ tí tiẹ̀ náà máa ṣe -1 -2. hafizakumullahu. bàbá ní mi ní ṣépè lọ́mọ kéwù kankan tí tó bá tẹ̀mí mọ́lẹ̀ máa fi sọ̀sùn máa fi kẹ́ra torẹ́rì mi náà ní ọ̀padà tàrí sí. Allahu akbar. bàbá wa tá a ní lónìí ni. qanu'un bima a'tahu. qanu'un bima a'tahu. qanu'un àbí bẹ́ẹ̀ kọ́ ni. wọ́n yọ́nú sí wọn láyọ̀ kan pẹ̀lú tọ́lọ̀ fún wọn. karimul muhayya fi abina hisanu. karimul muhayya fi abina hisanu. ọlọ́run ni wọn. alhamdulillah. hisan ọlọ́run ni ó péjọ sára yín bó ṣe wá ṣe fún yín gbogbo ń tẹ̀ ń tí ń bá bọ̀ tẹ́lẹ̀ ó yàtọ̀ fún ti sìn. ó yàtọ̀ walaysa kathir halifuki ilé wọ́sọ̀ ibi. walaysa kathira ọlọ́run bá sọ yín. halifuki ilé wọ́sọ̀ ibi. ọlọ́run bá dá bọ́bọ́ yín. inna aduwa wahidan lakathiru. kí lè yóò kẹ́ bàbá sí àwọn. laysa kathiran. ẹ dákun kí lè yóò kọ́ àwọn alájà àgbà sí àwọn. wọ́n àti wọ́n ti sọ yanya bọ́fẹ́ bá tún gbọ́n lé pé habba subhanallah ẹ sì kó gbọ́ fọ́tò gbogbo àwọn ọmọ wa kí lè fẹ́ fi ṣe ẹ gbàgbé ọlọ́run ni. La ilaha illallah. ọkàn wọn hùn náà fi wí wọ́n sì tún pọ̀ lérí ẹ̀. alayka bi ikhwani sabai fa innahum. ọlọ́run sọ bàbá
Ọlọ́run sọ àgbà àfa wa mọ́lẹ̀ kàlífà alákọ̀ọ́kọ́ ọsọ wọn wọ́n rìn lọ́sàn-án wọ́n rìn lóru ọkọ̀ òsè wọn ọsọ bàbá wa kàlífà ẹlẹ́ẹ̀kejì ọsọ wọn. Alhamdulillah. ọsọ bàbá wa tànánà yóò sọ ẹ̀yìn náà. Alayka bi ikhwani safai fa innahum imadun inistanjadtahum wa dhuhura. jẹ́ n kó ń bẹ́ àfa. Karamakumullah. àmọ́ kò burú kí n fà yín lọ́nà lọ́wọ́. bí ṣe rí nu ìdá sayyidun minna khalaqa ma sayyidun. إذا سيد منا خلق مسيد قول 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 بأكوال الكرام فاول قول بأقوال الكرام فعول قول بأقوال الكرام فعول. إذا سيد منا tí ọ̀gá pé àgbà kan wà lílẹ̀ ọlọ́run kan lára wa. Kọ̀lá. táwọn bá lọ. Kọ́ mọ̀ sáyidán. Abu Tamam lọ́kọ́. Ìdá sáyidún minna. Ìdá sayyidun minna orin mi kọ́ o. إذا سيد منا خلا قام سيد kọ́ọ̀mọ̀ sayyidun ntí ọba tún lálẹ́ wù láyé ni sayyidun náà ni. قول ọ̀gá náà ni. بأقوال الكرام فعول قول بأقوال الكرام فعول. قول بأقوال الكرام yóò máa sọ̀rọ̀ táwọn ẹni rẹ̀ ń sọ àwọn òwí nìsín pé mo ti wá dásìkò tèmi ẹ máa dàrú àbí wọ́n wí bẹ́ẹ̀. kí ni bàbá àtàná wí. ẹ máa sọ̀rọ̀. kí ni bàbá àjẹta wí. ẹ máa sọ̀rọ̀. kí ni bàbá àjẹrin wí. ẹ máa sọ̀rọ̀. gbogbo bí tẹ́ bá ti kéwú ọmọ kéwú kan náà ní lálàájí àgbà wí kò sí yàtọ̀ mo ń sì tún wí báyìí pé gbogbo àfa ayé là àfa wa o bẹ́ẹ̀ ni kò jọ wà lẹ́mìí rẹ o. torí ń táfa wá sọ fún wa nu bàbá. bẹ́ẹ̀ ni kò jọ wà lẹ́mìí rẹ o gbogbo àfa ayé ni. ńláfà wa. ń tà àfa wa wí. إذا سيد منا خلق مسيد. إذن كرمكم الله. tamamu kọ́ wa lélẹ̀ ìdán fàbáyé kún fàbáyé. Mustapha ajá àbá àdáhùn. إذا كن فبايعي مصطفى جاء بعدهم جاء بعده خليفة مولانا الكمال عدول صوو خليفة مولانا الكمال عدول خليفة مولانا الكمال عدول. jámi rẹ̀ ó ṣe pẹ̀tẹ́pẹ̀rẹ̀ pàlàjì àgbà lórí sọrí bó ṣe máa fi wọ́n bẹ lọ́hùn léwu náà má pè wọ́n lọ́lọ́hùn àìpé àwọn àfáà wa lọ́lọ́hùn bí pé sì sànẹ́bì ayé sì gbà kẹ́nìkan wá sàárè bàbá kọ́ wá mọ́kúta. bàbá mi mọ́ sùn lọ́rùn wọ́n sùn wọ́n ṣe wàhálà báyìí. ọ̀rọ̀ ni wọ́n máa sùn wọ́n ti gbé pílẹ̀ lọ́wọ́ ńgbà tí wọ́n. ayọ̀ bó ń ṣe ọlọ́run. ọmọ orúkọ wàláhì bọ́ ọba gbà bẹ́ẹ̀ ń bẹnu wa tó ṣe pé ń jọ sọ̀rọ̀ bá dé sí ni bàbá ọyọ sí. àfi kó o sì fẹ́ wọn débẹ̀. mo wá fẹ́ sọ̀kalẹ̀ mo fẹ́ iṣẹ́ mẹ́sẹ̀gì fáwọn bàbá fún àdàbíyà ni mí. olèmí náà sà. كرمكم الله. أنا الأدبي والأدب فقط جميع العلم من نحو وصرف جميع العلم من نحو وصرف. وكولي صلى الله عليه وسلم. anakumula mo ní gbèsè tí mo fẹ́ san ni bàbá mo níṣẹ́ tí mo fẹ́ jẹ́ látọ̀dọ̀ bàbá tó gbèsè
ó sì ṣẹlẹ̀ ńgbà tí bàbá khalifa àkọ́kọ́ tí wọ́n gbéṣẹ̀ níjọ́ tá a parí tán rọ̀lẹ́ báyìí tá a wá wọlé ọ̀rọ̀ tí ń sọ yìí bàbá wa khalifa ẹlẹ́ẹ̀kejì wọ́n á jòkó bàbá wa sẹ́ríkì Màlàmí ń bẹ ń bẹ bàbá wa ebi sàlà ń bẹ ń bẹ àtàwọn àfa wa kọ̀ọ̀kan ń bẹ ń bẹ ńjọ́ náà àwa fẹ́ túká wọ́n fẹ́ yọ̀dà àwọn ni wọ́n ṣàdúrà wọn ní ànàkùnmùlà ọmọlámàánà méjì lọ́dọ̀ wọ́n ní wí owó kan ń bẹ táwọn àlífà kó fún mi ànàkùnlọ owó ìwọ́n ni máa kó lọlé kí ní ṣe tíre fẹ́ kówó sọ́wọ́ ẹni tá a fẹ́ fún kè pé a wá sí owó òun pin ègbà lọ́dọ̀ mi tí ọlọ́jọ́ fi dé Allahu Akbar wọ́n lóun dààmú ní ìdí lọ́wọ́ ìbẹ̀ ńlédè èèlò lọ́jẹ́ mo ní ìmọ̀ rẹ̀ ká kí là wọ́n ní kílẹ̀ lẹ́ẹ̀kejì mo ní tò ọ̀kan nú àwọn ọmọ kéwú yín tó ń bọ̀ tó wà lọ́dọ̀ mi tẹ́ fi sọ́dọ̀ mi ó wá bá mi láàárọ̀ ọjọ́ kan pé òun lálàá pé òun lọ kókó làwa wà lóko lówó òun wá rí i pé ogun ṣẹlẹ̀ lóko lówó ìlú dàrú òun wá ń sáré bọ̀ wá lépo òun bọ̀ wá sọ fún bá mi odò kan wá ń bẹ lọ́dọ̀ wa bíríìjì kan àlìsì kọ́mọ̀ ó sì jáǹgbà náà lẹ́nu ọ̀nà àgbà àgàkà ó jáǹgbà náà ó lóun wá kan ọmọ òun bẹ́yà yín ẹni ọba rí o bí òkúrọ́ ni ó àmọ́ ní dákọ̀ ẹ̀ alámọ̀ wákàkiri òun wá kan bàbá àáfàá kan àgbàlagbà nínú ọ̀nà ni wá ń bọ̀ lọ dòkókò mu kọ́ ogun bọ́ ó ló sì gbẹ́kọ̀ fún òun wá mú kọ́ òun wá tún lọlé wá sọ̀dáfà rẹ̀ lọ ń lọ ṣé kíní tọ́sẹ̀ rẹ̀ lóko olówó lọ ń lọ sọ fún kìí ṣe bẹ́ẹ̀ ni ọmọ fa yọ kárí gbogbo Nàìjíríà ni wọ́n ní àmọ́ lọ sọ fún èmi ọ̀rẹ́ mi ti sọ̀rọ̀ ọ̀rẹ́ mi sọ pé kẹ́ lọ ké alukurani 1000 tó sókun fẹ́ ẹnu bó láṣẹ wá ṣe oníṣe bọ́mọ ọ̀rẹ́ mi wà ń bẹ̀ bàbá àlífà mo wá ní sọ̀rọ̀ ìtọ́ bàbá àlífà àkọ́kọ́ sọ̀rọ̀ ìtọ́ sọ fún mi ìyá apá mi ọ̀ka mo wá bá wọn jọ́nà ọlọ́run oyè ọ̀ wọ́n wá bá wọn pé ànàkùnmùlà báyìí wọ́n ní àtìlẹ̀kùn wọ́n ní ọ̀rẹ́ mi ojú táyé ṣẹ̀ṣẹ̀ sọ̀kan fún mi ní tá a ṣàdúrà tá a ṣẹ̀ṣẹ̀ pẹran a ṣèyí náà ni àmọ́ àsìkò òṣèlú ni ṣé wọn ò ní pẹ́ nìkan lọ́rán wa láàbí sakura ní 1000 bẹ́ẹ̀ ni lọ́dún náà mo ní ànàkùnmùlà kò lè àwọn ọmọ zumura ti fẹ́ wọlé ó sì wà ní ọlùdé ńgbà náà a sì múra tá a ṣe ṣáàdà tí wọn bá ti wọlé a mọ dasẹ ilé kéwù ní ẹnìkan ò ní yìí wọn sì dáa àmọ́ Jímọ̀ tí ń bọ̀ yìí a sì ẹyọ kan àwọn ni wọ́n wí àwọn a sì ẹyọ kan wọn ọ̀fà níyàn rẹ̀ ń tó ṣe rí ń jọ náà wọ́n á ní àwárí ṣe tẹ̀mí wọn fi bọ̀ yìí tí n bá sì sọ nísìnyí ó kù sáàrin mi àtọ́lọ́hún ẹ̀yin ni mo lè sọ fún bàbá wa nífẹ̀ẹ́ lẹ́ẹ̀kejì wa ní tó wọ́n wá kọjú sáwọn ọmọ ọ̀tẹ́ni kí n má làmí àwọn alájì ebi sára pé ọ̀rọ̀ láyára wì wọ́n là á ṣe náà ni àwọn náà wá nírú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ rí lọ́dọ̀ àwọn bàbá táwọn tí wọ́n sì ní káwọn ò ṣe bó o láṣẹ wá ṣe ni wọ́n fi wá ṣàkálà lájí náà la fi ṣe 1000 ìlú fararọ àbí òfin. alhamdulillah tí ó jẹ ń lè sọ nísìnyí mi ń bá di wàsíyà tí yóò sí bìyà àwòrán ẹ wá rí wàsíyà eléyìí fáárù ọjẹ rí bàbá wọn ní mòwe ẹ dìde dídé tí wọ́n dé ni wọ́n ń sọ fún mi wọ́n ní ọ bá mi pé gbogbo àdàbíyà bàbá wa àlífà tó gbèsè ànàkùnmùlà àbí wọ́n sì láwọn àtẹ̀yìn làwọn jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọn ò sì sí bù wọn gbọ́ tẹ́lẹ̀ bí wọ́n ṣe ń pè wọ́n náà ní o ẹgbẹ́ màákì fún wọn. bẹ́ẹ̀ ni sà láago kan ságo méjì òru níjọ́ náà ilẹ̀jọ sọ̀rọ̀ náà kò sì tí ju kò ju ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì kédìdé tó dé yìí lọ ọ̀sẹ̀ méjì sí mẹ́ta kédìdé tó dé. Allahu Rabbul Alamin. wọ́n ní àwọn àti ẹ̀ làwọn jọ sọ ó sì ti máa sọ̀rọ̀ náà pẹ́ ọ wàá bá mi pé gbogbo àdàbíyà gbogbo bí àdàbíyà bá wà pátá láyé wọ́n gbọ́dọ̀ mọ̀ sí ansarusila. La ilaha illallah.
Allah yarham. tí n bá sì wá bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan nílùú àtàwà a máa wí fún yín pé àáfàá wa Àlájì àgbà wọ́n gbéṣẹ́ àáfàá wọn lọ́wọ́. Ana bàbá ní èmi ní Alhaj àwọn alábàjájà gbàlẹ́ Alhaj Muhammad Kamaluddin wọ́n wá ní Al-Adaby ẹ wo Al-Adaby tí wọ́n wí pé ní mo dúpẹ́ pé mo jẹ́ nu. Allahu akbar. Bàbá tí wọ́n máa tún kéwú tí wọ́n sì máa fi ìṣára. Tí wọ́n bá bọ̀ débi náírà tàlázọ̀ ojú wọn korò. Allahu akbar. Tí wọ́n bá bá dégbé ẹ̀rín ojú wọn tutù. Radiyallahu anhu. A sì máa wí pé àáfàá wa gbé sí àáfàá wọn lọ́wọ́ ní Al-Adaby. Iṣẹ́ àáfàá wa bàbá ló pa nǹkan tó pọ̀pọ̀ tí nǹkan kan. Hafizakumullahu wa ra'akum. Àáfàá kan nílẹ̀ yìí ọmọ kéwu wọn ní sọ fún mi pé ọlẹ́nìkan wá ń bàjọba sọ wá Alhaji Kamaru ní ń bàjọba ṣe lọ́pa ìbá ìjọba ṣe pọ̀ mọ́ kéwu tọrọ rẹ̀ ò sì dàrú wájú Ọlọ́run ìwọ ò lè rí ṣe iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ o. Gbèsè kú mbẹ́ o. Àgbàfà kan ló wí bẹ́ẹ̀ yín sì sọ ẹni ó wí bẹ́ẹ̀ bàbá wọn lọ́pẹ̀bẹ́ ló wí bẹ́ẹ̀ fọ́kàn náà àwọn ọmọ kéwu wọn ẹ̀sùn mọ̀ pé nínú àdàbíyà ni wọn. Àwọn nìkan ó dákọ̀ bàbá kí àwọn nìkan ni wọ́n fi Ọlọ́run wọ́n fi kún oníjọba dé tí sẹ́ẹ̀rì ó sì dàrú bẹ́ẹ̀ bá sì kọlù wàhálà. So ẹni tí wọ́n wí báwọn lọ́wọ́ wa sọ̀rọ̀. Ansa Islami dọwọ́ wa o. Àwọn àdàbíyà nu o. Gbogbo àwọn àdàbíyà. Ìtí wọ́n wí nu o tọ́lọ̀ wọn ọ̀kadàrà pé wọ́n rí i. Kí n sì tó wí jáde nísìnyí mo sọ fáwọn bàbá pé mo fẹ́ bá jẹ̀mọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ansaru Islam òróǹro ni Ansaru Islam fàdàbíyà bọ́ ọ bára màálù 3 million tó o bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ òróǹro tó kéré hùn ọ́ jẹran gbádùn tó o bá wá kun ẹran rẹ kí alẹ́sílẹ̀ tó ròrò fi fọ́ sínú rẹ̀. Àbí tó sì kúndùn ẹran débẹ̀ yòówó mi ní í jẹ́. Yẹ̀kújẹ nìyẹn o. Torí ìdí èyí. Akramakumullah. Iṣẹ́ rẹ̀ o. Kọ́ kárí gbogbo ayé ibi yóò tó bá wà. Kò pé bàbá ọ̀dá nìkan dúró kọ́mọ̀ dálé kéwú lẹ̀. Àwọn bàbá wa pọ̀ kági nílé kéwú. Bàbá wa ló mọ́tà nílé kéwú. Bàbá wo ni wàá ṣe àgbáyé wọn nílé kéwú bàbá débẹ̀. Àwa tá a dé ń jọ mélòó yìí. A nílé kéwú bàbá dáṣẹ̀ wọbẹ̀. Ráàmà bàbá wa wọ́n dáṣẹ̀ wọbẹ̀. Kò síbi tí bàbá ò ní lọ ìdámọ̀ kéwà kan wọ́n wí bẹ́ẹ̀ fèmí ń jọ tí ń lọ sí tí ń lọ yunifásitì wọ́n ní that's right àní dá ẹnìkan yín dúró àlùbáríkà ọláàfà wa gbogbo yín ó sì lálùbáríkà wọ́n wá sóògùn àìkú fún ọ ò tí ì kú oní ọ̀jẹ́. ọwọ́ kọ̀ọ̀kan kú lónìí mọ̀ náà. wọ́n lá lálùbáríkà bàbá ọlọ́dọ̀ mi lọ torí ìdí dákun mọ́kẹ́wù mọ́kún wọn gbọ́ gbogbo bí yóò tàdàbí yàbá wà níbi ọba wà lọ́jọ́ yàn Ansaru Islam ọlẹ́ni bàbá wa iná máa wí bẹ́ẹ̀ bàbá wa engineer wọ́n ní ẹnìkan bẹ́ẹ̀nbì kan ẹ̀kún ẹ ní orí ṣe sẹ́yìn yọjú. àwọn tó ń bẹ́ẹ̀nbẹ̀ wọn kàn ń ṣèṣekúṣe ni wọ́n ń ṣe gbogbo ẹ̀ ṣé wọ́n yọjú. Engineer wa ni wọ́n máa wí bẹ́ẹ̀. The pioneer registrar Muhammad Kamaluddin University nínú ilé yìí. Damallahu hayata. Ẹlẹ́ẹ̀kejì máa mú ọmọ rẹ̀ wá sí Muhammad Kamaluddin University. Ó dúpẹ́ kò sí sẹ́ẹ̀tì tí lọ́mọ. Síwọ́n náà lè wí bẹ́ẹ̀. Tọ́ ọba tí ilé wọ́n rẹ̀ ọba tí ìdàgbà fasilitéètì ọmọ kan wá bẹ̀. Tọ́ ọba sì dàgbò mọ́ wá bẹ̀ o. Ṣé à ń gbọ́? Bẹ́ẹ̀ ni sà. Ẹ máa wo Ansaru Islam Secondary School 1971 lálọ́ ṣe àwọn pioneer ni àwọn náà ni. Nàkúnlá àwọn ni àwọn pioneer ni. Nígbà tá a pilẹ̀ láwọn àsìkò kan ṣé wọ́n máa mú Ansaru ni? Sáwọn èèyàn máa mú Ansaru? Ok, Ansaru ni wàá lọ. La ilaha illallah. Owó ni wọ́n fi wà Ansaru nísìnyí. So Muhammad Kamaluddin University ń bọ̀ wá bẹ́ẹ̀. Àmín.
nítorí kíni torí padà jẹ́ àgbọ̀ darí àwọn àtọ́lọ́hún rú aslaha baynahu wa bayna rabbihi wala shakka anna Allaha yuslihu ma baynahu wa bayna al-khalaiq. tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wáàsí tó mú lọlé nínú ayé ọmọ rí ṣòro ọmọ rí dààmú kọ ọmọ. Karamakumullahu al-karim. àwọn ẹni Ọlọ́run lọ wu àwọn tó ti lọ nù àwọn tó ti lọ. Allahu akbar. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Am naj'alul ladhina amanu. Màmá yà yí lọ lé báyìí. Amilu salihati kal mufsidina fil ardi. Am naj'alul muttaqina kal fujjar. ẹ̀yin tó ń sin Ọlọ́run ẹ máa lọ wọnú súrátù Sọ́ọ̀d. Ayah 28. Ayah 28. Ọlọ́run ní am naj'alul ladhina amanu wa amilu salihat. Am naj'alul ladhina amanu wa amilu salihati. am naj'alul ladhina amanu wa amilu salihati kal mufsidin. Sáfì alladhina amanu wa amilu salihati. ẹ̀nà wọlọ́wọ́ ọba gbọ́ bí Àlàjí àgbà ní ẹ bá tẹ̀lẹ̀ wọ́n máa tẹ̀ bí èyí tí ó lu. Ó ní wọ́n lára kí wọ́n pa èkúté. Ó ní wọ́n lára kí wọ́n sọ̀rọ̀ sí èèyàn. Karamakumullah. Ó ní wọ́n lára láti síjú òkè. Am naj'alul ladhina amanu wa amilu salihati kal mufsidina fil ard. Àṣà lè fi wé am naj'alul ladhina amanu wa amilu salihat. Àfẹ́ni tó gbọ́ Ọlọ́run ọba gbọ́ tó sì ṣiṣẹ́ dáadáa kal mufsidina á fi wé àwọn òbí lẹ̀ jẹ́. Allah. Am naj'alul muttaqina kal fujjari. Am naj'alul muttaqina kal fujjar. Sáfẹ́ni tí ń payọ̀ Ọlọ́run wé àwọn pòkì. Am naj'alul muttaqina kal fujjar. Ọ̀dọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tí bàbá ṣe wọn rí náà rí. Ajagori. Èyí tó ga jù nínú tọ́lọ̀ ń ṣe fún wọn ni pé wọn rí náà ríra wọn. Wọ́n wá tún rí pa wọ́n kọ́dà níjọ́ kan wọ́n fẹ́ pín wọ́n sì tún yí padà bírí. Wọ́n ní bẹ́ẹ̀ sì ni ọwọ́ wa ni ọ̀rọ̀ náà wà. Kálukú hóòyè wọ́n ní tí ń wí ni pé gbogbo wa yìí. Allah. Níbo ni wọ́n ti wá rí kọ́ wá dúró pé n ta wí yìí ó ti ṣẹ. Àáfàá wa tí wọ́n mójútó wa tí wọ́n mọ àwọn tó bí wa. Aláàjì àgbà tán mójútó wa tí wọ́n mọ àwọn tó bí wa. Karamakumullah. Aláàjì àgbà tó pé tẹ́ bá ti rí dáadáa lára ọmọ kan wọ́n sì fà á báyìí. Ẹ wo. Dáadáa ń bẹ lára ẹ o. Lisanu Sheikh yìí. A lọ́dọ̀ bàbá wa ńlé ake ní Fátè. Wọ́n ń ṣe wàlímà. Bàbá àjòkó lẹ́sẹ̀ àwọn bàbá ọmọ kan wá kéwú jọ́nà. Wọ́n ń ṣe àbí oníwòlímà ẹ jáde sí ìwà ẹ̀wà gbàlúbáríkà níwájú àfà wa. Ọmọ yẹn wọ́n ń ṣe inú bàbá wa dùn pé ọmọ kẹ́ Abdullahi wo ọmọ òun àwa bú ẹ̀rìn pé Abdullahi gan ju eléyìí lọ. Wọ́n ní Abdullahi wo bọ́mọ òun sì ń ṣe ní bàbá bá ti rí dáadáa wọ́n mú. Àwọn cherries dáadáa. Máa gba dáadáa bí ọba ti rí. Ó ń ké ta ẹni tí ń sọ fọ́lọ́ ń pẹ́ lọ́hún lọ́lẹ́nu. Bàbá ẹsẹ̀ kéta bàbá kọ́díyàn bàbá wọ́n fi kálukú lẹ̀ kọ́ máa ṣe tiẹ̀ lọ ní kọ́dà bó wíwí kúwí wọ́n pe a sì gbádùn rẹ̀ púpọ̀. Am naj'alul ladhina amanu wa amilu salihati kal mufsidina fil ardi. Mo fẹ́ kẹ́ mú lọlé ni. Am naj'alul muttaqina kal fujjar. Wọ́n dòkó tí ikọ̀ tanná sí am naj'alul ladhina amanu wa amilu salihat. Sáwọ́ afẹ́ ni ó gba Ọlọ́run ọba gbọ́ tí ń sì ń ṣiṣẹ́ dáadáa. Kal mufsidina fil ardi. Kal mufsidina fil ardi wí àwọn òbí lẹ̀ jẹ́ nù lẹ̀. Am naj'alul muttaqina kal fujjari. Am naj'alul muttaqina kal fujjar. Bó ṣe rí nu am naj'alul muttaqina kal fujjar. A wà á fi ẹni tí ń payọ̀ Ọlọ́run pé àwọn ẹ̀kọ́ kí ẹjẹ́ á gbìyànjú bá a bá lè ju àfa àwa yẹn ká tẹ̀lé wọn o. Kàkà ṣe bí wọn. Fatashabbahu in lam takunu mithlahum.
أن التشبه بالكرام فلاح. ilé yìí dọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa bá ṣe wá lónìí nísìnyí àbábá ìmọ̀mọ́ fà ń wí lánàá ẹ má jẹ́ ọjà sí pé ńgbà tí irú báyìí bá ṣẹlẹ̀ láàmú rí. ليس أخي ودني بلسانه. kèé sọ̀rọ̀ mi máa ń wá dà ní bílísánì yìí ẹni tó yẹ pé ẹnu lásán ní fi ń fẹ́ mi. ولكن أخي ما ودني وهو غائب. àkí máa wá dà ní wàá wà gáíbù òun náà lẹni tí ń bá ń fẹ́ mi lẹ́yìn asọ̀rọ̀ ẹnìkan wọ́n ní sádàbíyà ni àwọn kìí fira rẹ̀ hàn bẹ́ẹ̀ mo ní àdàbíyà ni. àfa wa ni o máa wá ṣe ziyara kó o sì rí ziyara ń ṣe múríhùn àbí. alhamdulilayi yuburi. kọ́ ọ máa ṣe ziyara ń kọ́ ọ máa lọ kí àwọn ẹni rẹ̀ ń yuburi gbogbo àìsàn tí ń bẹ lára rẹ̀ tí ń bẹ lọ́kàn rẹ̀ ń yóò máa ká kú. ومفتاح أبواب الهداية والخير. ìfàní ziyara ní sọ fún òun ìfàní ziyara kọ́ ọmọ wá ziyara àfàwà gbogbo àwọn àfàwà àwọn àgbàlagbà wà ní wọ́n wá títí tí wọ́n fi kú àwọn tó sì kú nísìnyí náà wọn ò yẹ wọn ògbò. كرمكم tó الله. bá ti máa ṣe ziyara tó wá ń kí àwọn àfàwà. مفتاح أبواب الهداية والخير. wọ́n fẹ́ tó ẹ̀mẹ́ta tí mo bá Professor ajé tí mo fi pàdé lálẹ́ ni wọ́n sì wádùn àwọn àlàjì àgbà. Professor ajé tí mo bí wọ́n sì gbé ìgò oyin lọ́wọ́ ó tó ẹ̀mẹ́ta tí mo ká wọn mọ́ bẹ́ẹ̀ wọ́n ní okay. كرمكم الله. زيارة أرباب تكاملهم يبري. bàbá àjíǹde bàbá ní wọn ò lè yẹ wọn ò lè gbọ́ láti wájú. مفتاح أبواب الهداية والخير. مفتاح ẹ gbọ́ mo fẹ́ kà á ni bọ́ أبواب ọmọ الهداية والخير. èso tí máa sọ fún yàn miftahu abuwabil hidaya yìí máa sílẹ̀kùn hidaya ta ọlọ́run fún yàn ni torí wọ́n máa ṣàdúrà fẹ́ lómi ìwọ náà máa wá dà níyàn ó fẹ́ rí kóònù. wàlẹ̀ khairi nítorí o ti lélẹ́lẹ́ tó rí wọn wà padà rí látara ziyara. كرمكم الله وتحدث في الصدر الخلي إرادة. wàtò òde sòfin sọdínì lẹ́kàlẹ́ ìra àdàtà ni. تشرح صدرها ذاك من سعة الوزر. ọkàn rẹ tó fún pinpin tó ọmọ ibi tó gbé gbà ń sá ziyara wá kí àfa rẹ كرمكم الله. ọkọ pa pẹ̀lú ọlọ́run jọ da fún yín sí. آمين يا ربي. تحدث في الصدر الخلي إرادة تشرح صدرا ذاك من سعة الوزر. aláàjì ogun jẹ mí àwọn òsín yàyín lànà ní 100,000 ní ìbágbà lọ́wọ́ wọn. Abdulwasi serikida òun ni wájú yìí. òun dà ìyìnrà kàǹtì tí ju tèmi sí bá mú. káàsì bàbá bàbá wa. engineer 100,000 mi àná ni o 100,000 mi àná tó mo wí nù. kódà káàsì bàbá náà orí o kílẹ̀ mi kò ní yà yìí wọn ṣe. ó ti dé wọ́n ti ń sọ wọ́n ti ń wọlé díẹ̀ díẹ̀. الزيارة وتحدث في الصدر الخلي إرادة. ẹ pé alájọ ogun jẹ mi pé 100,000 ni ìyẹn bẹ́ẹ̀ sì ni kò ní bàjẹ́ fún wọn. آمين. mo mọ́lẹ̀ yìí lọ́wọ́ báyìí kó wọn kàn máa lo àpò wọn ni kó 400 mi ní kó dá mú wá. تحدث في الصدر الخلي إرادة. تشرح صدرا. wọ́n jáde bẹ́ẹ̀ alájọ ogun jẹ mi ájì Mustapha yóò dá sí fún un. ذاك من ọmọ bàbá àwọn ogun jẹ mí àwọn tó láyè yìí náà nù ni. ziyara onísìn wọn ni yóò dé ẹni Allahu Akbar. Allahu Akbar wọn ló ti rí bẹ́ẹ̀. èmi ọ̀lẹ́nu tí ń fi gbà tó bá wọn bí ìmọ̀mọ́ ọ̀fà. wàlá èyí tẹ́ gbà yín náà pọ̀ wọn ò pinnu palẹ̀ mọ́. ọlọ́run níjọ́ bàjẹ́ fún bàbá ìmọ̀mọ́. àmín. bàbá wa mudir 100,000. àáfàá wa Sanusewu akramakumullah wọ́n wà ní Maka wọ́n wá pè mí pé Maka làwọn wà ní o àmọ́ gbogbo ohun tí wọ́n bá ń ṣe ń lé o ẹ máa gbọ́ mi tẹ́ wà wọn náà ẹ̀yin náà 100,000. ìyẹn bá dé yọ. àṣẹ màá ṣe lóòótọ́ sá. anakumla my lord justice Adam wọ́n pè mí wọ́n ní kí àwọn bàbá àwọn wà Mọ́kà ní o. Hafizakumullahu wa tó o bá ra'ayatuhu. ti lè máa rọ́jú tó ń ṣe ziyara. Tuhudisu fi sadril khali iradatan. ọkàn rẹ tó fún pinpin tó ọmọ bí yóò gbé gbà wọn yóò sì máa túká. Tashrahu sadra. Dàpọ̀ àfáà tá a jọ ń ṣiṣẹ́ yìí. Sa'atil wa tansuru madluma. mo ti fẹ́ sọ̀kalẹ̀ wọ́n tà ń dúró màsílùmọ́. madluma wa tarfa'u khamila. Ṣe sùúrù, ṣe sùúrù. Taksibu ma'duma. jẹ́ wọ́n gbọ́ àfẹ́ kó ṣe pé ó dìrú nǹkan báyìí ká tó máa wálé. àfàmùwé ni
wọ́n sì sọ ń yà wọ́n lẹ́rú ọlọ́run kan kọ̀rọ̀ kan wá bá wọn kọ́ máa wá wọn kẹ́ má ti tútù yìí ń gbọ́ pé wọ́n wá ní ọmọ wa bọ̀ sàárè ìwọ lọ́mọ níyẹn bá wí bẹ́ẹ̀ àsọ̀rọ̀ àní sọ̀rọ̀ ṣé báwa máa rin àwa pẹ̀lú ọlọ́run àtàfà wa ibà máa rin ọlọ́run àtàfà wa kò wá kèé ṣe kẹ́nìkan ó rí ọ ta ni ó rí ọ àbí ọlọ́run sáwọn tá ń bọ̀ wá kí ò rí wa ni àní bàbá kọ̀ wọn ò kú tàǹsọ̀rọ̀ mọ̀sílù máa ń bí ẹ bá bù ọ sí kàkà tó fi máa ṣépè wọn wá ziyara wọn. وترفع خاملا وتكسب معدوما àtàkìsọ̀rọ̀ màdùmá ذاك سري àtàkìsọ̀rọ̀ màdùmá ìwọ ò tí ì rọ́wọ́ tí ìbàkó ó wè mí náà kí n náwó yìí tí ì rí méjì ó dí ọ lọ́wọ́ kọ́ mọ̀ wá. كرمكم الله méjì ó dí ọ lọ́wọ́ mi ó ti dẹni tí. يوم ننو wọ́n kúkú fọ́ọ̀sì ẹnìkan pé ọ̀gbọ́dọ̀ mọ́ mú iye báyìí wá. الله أكبر فكم مخلصات من لجة الإثم فاتكا فألقته في بحر الإنابة والخير. wọ́n ń gbòòrò Dr. Adékílékún wọ́n ń bẹ láàrin ni àwọn ní. فكم مخلصات ẹ máa wu ẹlòmíì. من لجة lápá àfáà yìí wọ́n jogún bàbá wọn yẹn ni. 100,000 ti dé máàdàlá. Dr. Adékílékún ni Alhaji Abdul Wahabi Isa tí wọ́n ní. Dr. Adékílékún wọ́n jogún bàbá tó bí wọn yẹn ni. àtàwọn àti bọ́ọ̀dà àwọn Alhaji Mubarak. wọ́n jogún bàbá wọn yẹn wọ́n ń ṣe pitipiti iṣẹ́ tí wọn ò sì kíbò síbẹ̀ nìkan Ọlọ́run sàn yín lẹ́san rẹ̀. àmín. فكم مخلصات ilé yín ò sì ní dìtàn bú. من لجة الإثم فاتكا. mo fẹ́ kí wọ́n gbọ́rọ̀ yìí ni. نعم. kámú. وكم مخلصات من لجة الإثم فاتكا فألقته في بحر الإنابة والخير. ẹlòmíì inú wa ti jì ó ti rì sínú ẹ̀ṣẹ̀. sọ sì mọ̀ pé ilé àfa àwọn àyà yìí ṣe èèlò lọ gbàdá méjì. àmọ́ kárin èèyàn ló ti jìn sọ́fìn tí tọ́lọ̀ ti fi bàbá yọ. tọkùnbọ́kẹ́ wọn sí ò sí ni. tọ́ba wa wà wọ́n fàyè yìí lẹ̀. Allahu Akbar. ẹ̀yin lẹ́ẹ̀ máa wí bẹ́ẹ̀ pé bàbá tí ọmọ wa tó bí tẹ́ bàbá wa àdúrà gbà náà máa wí bàbá tí ọmọ ẹni tó su wá tán sì kó wa mọ́ra. kélé ọba ti gbé omi inú wa. sẹ́yìn mọ́ tún jẹ́ kélé. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi orúkọ tèmi ni Ahmed Ọláyínká tí mo jẹ́ aláṣẹ àpàṣẹ olùdarí Autosnap photography. Mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin brother mi sister mi àti gbọ̀nyìn tó ń wò mí kíkẹ́ ìjọ tó lọ́kẹ́ bá subscribe sí Autosnap photography TV channel ní YouTube. àwọn abẹ́rẹ́ tí máa rí àwọn Islamic lecture tẹ́ tí máa rí ìwò tẹ́ máa kọ́gbọ́n bíbẹ̀ tẹ́ máa rádùn àti tẹ́ máa gbélé ayé tẹ́ máa rí bẹ́ẹ̀ bá mi subscribe sí Autosnap photography TV channel ní YouTube wa.